dédé tí Yakub ànábì wa Yakub fún àwọn ọmọ ìyá Yusuf lókùtà máa fún yín báyìí torí ó dàbí ẹni pé tí ẹ̀rọ nú pé àwọn ẹni yìí wọn ò mọ̀ fẹ́ kí ìlú yìí ó dàrú ni à ń sọ fún mi pé inú ilé ahoro mò ń gbé kí ni ìyẹn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ mélòó nú yín lórí lé pé bí Central Mosque ọjà gbólẹ̀ ń sùn ṣèbí Central Mosque ọjà gbólẹ̀ ń sùn even Yunus Toliat ìjọ tó dé ṣèbí Central Mosque ọjà gbólódé sí sórí bẹ́ẹ̀ sórí lédé sí ni àṣírí rí ọmọ bó àṣírí gbogbo yín náà sì bó amẹ̀yìn tẹ́ ń sún Central Mosque ọjà gbó tó jẹ pé 5,000 ni wọ́n ń fún yín bílẹ̀ ẹjọ́ kejì bá ti mọ́ amẹ̀yìn tó jẹ pé 2,000 lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́ ń gbà náà kò sí tọ́kàn wọ́n báyẹ̀ yín láyé yín bẹ́ẹ̀ ti rí kẹ́ lò èyí wọn ọ̀kẹ́ nìkan amẹ̀yìn tẹ́ ń sún mọ́sálásí amẹ̀yìn tẹ́ ń gbẹgbẹ̀rún 2 níjọ́ kẹjọ amẹ̀yìn tó jẹ pé wọ́n fún yín sálárì every month amẹ̀yìn tó jẹ pé owó fíṣẹ̀bílì láìlẹ̀ ná bọ́dí yín ọ̀ká wá ìmọ̀lú àdéhùn ọlọ́ni pé ìmọ̀lú fasayara Allahu a'malakum ìmí ọlọ́run ń padà jẹ́ káwọn èèyàn mọ iṣẹ́ tẹ̀ ń ṣe àwa ń sọ ohun tí jò tọrọ fún yín ẹ̀ wá ń pé ẹ̀ wá ń bẹ̀rẹ̀ sí ṣépè ẹ̀ ń wò pé ẹ̀ wá ń sọ pé ilé ahoro mò ń gbé ibi mo rí máa gbé kí ló kàn pẹ̀lú ibi tí ń gbé òkè lẹ́fí ń wá kí pé inú ṣọ́ọ̀bù mò ń gbé inú ọ́fíìsì mi mò ń gbé ẹ kú sórí ẹ̀ kẹ́ẹ̀dúó pé èmi lẹ̀ ń wá ẹ kú sórí ẹ̀ ń sì ń sọ yìí tó ń sọ iyejú yín látòkèdélẹ̀ tẹ́ wò pé ẹ fẹ́ d'Ògbómọ̀ṣọ́ ọlọ́run yóò wọlá ayé èèyàn tó ti kírun níbi tá a wà yìí bẹ́ẹ̀ bá láàárọ̀ ẹ̀ ní lálẹ́ yóò wọlá ayé aláwọ̀ agbárù tí wọ́n ti ṣe ń bí mọ́ wà yìí kí ló dé tó fi ṣe pé kẹ́ẹ̀dà lúrú lẹ́wà fún ẹgbọ́n mo sọ pé ẹyẹjú ní tẹ fẹ́ dàbí ìrú bẹ́ẹ̀ bá láàárọ̀ ẹ̀ ní lálẹ́ mi níṣẹ́ o iṣẹ́ mi dẹ̀ tó mi jẹ torí pé kò sí ẹnìkan nínú ní torí pé kò sẹ́nìkan nínú yín tí ń bá mi gbọ́ bùkátà lé mi ẹ̀rà sọ fún mi bẹ́ẹ̀ lè bá mi gbọ́ bùkátà àwọn fámílì mi sóò kí wá ní wàhálà yín lẹ́yìn ẹ kúrò lórí ọjà rẹ mo ti kúrò ń bẹ̀ bọ̀ tíbi tí mo wà ní pé tó bá ṣe pọ́dá yín lójú kí lábùrọ̀ lọ competition against Imam Habib lọ Ahmad Tijani Ayélára lọ́dọ̀ àwọn D.S.S ń bàdàn definitely yẹ wà ní àwọn tó fẹ́ dà ní ìlú òkè túláàsì ní képè ní ó mú yín lópin ìgbà tẹ́ ẹ ti láníyàn pé ẹ fẹ́ d'Ògbómọ̀ṣọ́ rú túláàsì ní kí gbogbo tí mo wí nínú ibi tí mo wà yìí kó ṣẹ mọ́ yín la gbogbo yẹjú yín sẹ́tẹ́ ẹ fẹ́ dà ní ìlú nítorí ọ̀rọ̀ tẹ́ ẹ mọ̀ dí tẹ́ ẹ mọ̀ tó pilẹ̀ rẹ̀ tẹ́ ẹ bá láàárọ̀ ẹ̀ ní lálẹ́ mi ò ní pẹ́ sọ kí ló dé ìwé Imam Habib ó fẹ́ dájẹ́ sílẹ̀ on top of what èyí tí o ní access lórí ẹ̀gan tí Yunus Toliat ò ní access lórí ẹ̀gan ebó fìyàn jẹ mufassir substantive ní ìní lẹ́tà tó fún bàbá mufassir Sheikh Abdulgani Abdulsalam Aibata ó ní wọn ò tí ìdí nǹkan kan tó rá àti ìníṣọ̀hún ẹ lè tẹ́ǹtì mi má sọ dédé tí mo fẹ́ sọ lónìí so kábíyèsí tó ní authority lórí imamship Ògbómọ̀ṣọ́ land wá yan ìmáàmù fún Soun of Ògbómọ̀ṣọ́ land ẹ wá bẹ̀rẹ̀ ariwo
ẹ̀rọ gbọ́ndá sí o. The Grand Chief Imam of Soun, the Grand Chief Imam Soun of Ogbomoso land, Sheikh Habibullah, the Grand Chief Imam Soun of Ogbomoso land, Sheikh Habibullah Ahmad Tijani Ayilara, ìní authentic tí bàbá Soun tí wọ́n fọwọ́ sí bẹ́ẹ̀ wulẹ̀ kẹ́ forí sọlẹ̀ kò sí ń tẹ́ ẹ fẹ́ ṣe. Kábíyèsí sì ti jí ẹ mọ̀ pé ẹ bá kéwú kẹ́ ẹ máa yọná lẹ́nu, àwọn ti ní ìmáàmù tàwọn, ṣé bí n ti ń dùn yín náà nù, bẹ́ẹ̀ ṣe máa rí gbogbo ìgbà lórí péèjì mi nù. Torí pé òótọ́ ọ̀rọ̀ náà lẹ fẹ́ gbọ́, òótọ́ ọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́. Èyí tó kún nínú tí mo fẹ́ sọ lónìí nírọ̀lẹ́ yìí, tó kún tí mo fẹ́ sọ, òun lọ̀rọ̀ court case lórí pé ta ló wé kíní ní tọ̀bánù, ta ni ó ní mọ́sálásí. Tó bá ṣe pé ìwọ̀n ní kéèsì mọ́sálásí ni, èwo làbúrò pé àwọn ibà abógundé sí meeting pé kí wọ́n jẹ́ change orúkọ Central Mosque kọjá agbó sí Umar Central Mosque níbo síbo. Níbo lẹ́wàá fòkò àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ kílà yíde kó lòlì jánà tí wọ́n kọ́ mọ́sálásí tó kọ́ wọ́n bẹ lára rẹ̀ gàdàgbà sí àwọn 12 tó ṣe pé aṣojú Soun tí ń bẹ láàrin wọn Ṣítù Fọlárànmí ní abẹ́bẹ̀. Ṣítù Fọlárànmí abẹ́bẹ̀ ńláṣojú Soun tí ń bẹ láàrin àwọn ẹgbẹ́ náà níjọ́ náà. Àbíbo lẹ́fi èyí tí ńgbà wọn renovate ẹ̀, bàbá wa Yusuf Afíngbóoge tó jẹ́ chairman àwọn Special Committee on Islamic Affairs, ńbo lẹ́lẹ̀ ó kọ tí wọ́n mọ́ o, ńbo lẹ́lẹ̀ orúkọ wọn mọ́. Ó lè dùn ní o gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì o, mo ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé a mọ̀ àwọn tí wọ́n ń gba 5,000 kí wọ́n sùn ní mọ́sálásí kílẹ̀ ọmọ, iṣẹ́ owó ni 5,000. So tí irú yín bá ń ṣe bẹ́ẹ̀ ṣe lórí social media kọ̀ọ̀kan wá. Àdẹ̀mọ̀ àwọn tí wọ́n ń gba 2,000 lọ́sẹ̀, èmi ò kí ń ṣe blogger, mi ní fún ọ lésì. Àmọ́ dèdè tí mo sọ ni pé Ọlọ́run wọlá ayé tẹ̀gbírátìlì ìráàmù yóò wọlá ayé tẹ̀gbírátìlì ìráàmù tí wọ́n ti ṣe nínú ibi tí mo wà yìí. Gbogbo yẹjú ẹ̀yin tẹ́ fẹ́ fi ọ̀rọ̀ imamship dá wàhálà alẹ́ l'Ógbómọ̀ṣọ́ tẹ́ ẹ bá láàárọ̀ ẹ̀ ní lálẹ́. Ìgbé ń sọ bẹ́ẹ̀ mọ́, ìgbé ń sọ bẹ́ẹ̀ mọ́ o, iyejú yín ni o bẹ́ẹ̀ tí wulẹ̀ pọ̀ tó o, bẹ́ẹ̀ tí wulẹ̀ pọ̀ tó tọ́jẹ́ pé ẹ fẹ́ fi ọ̀rọ̀ imamship dá wàhálà alẹ́ nílẹ̀ Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ bá láàárọ̀ ẹ̀ ní lálẹ́. Nínú ọ̀rọ̀ tí mo tún fẹ́ sọ lọ́rọ̀ àwọn tí wọ́n ń búlì kábíyèsí, tí wọ́n ń bú kábíyèsí, tí wọ́n ń pé kábíyèsí ò ní ẹ̀tọ́, kábíyèsí ò lè yọ, ẹ sì máa tara yín. Soun council lásán ni Yunus gbé lọ ní ẹjọ́ tó fi kọ apology letter, ẹ̀yin ọ̀gbọ́nyún ni. Mo post sórí péjì mi, Yunus tọ́lé àlọ́ bá Mudirul Markaz Sheikh Habibullah Adam Abdullahi Ali lórí, ó lọ bá wọn ní hòtẹ́ẹ̀lì wọn ní Ìjẹ̀bú Òde ni, ibẹ̀ ló ti kúnlẹ̀. Àbẹ́ rò pé ẹ̀bẹ̀ kò sí ni àwọn nìkan bẹ́tọ̀ mọ̀kàsí yìí, àwọn kan háìdì fídíò yẹn ni pé ká má yẹ̀yẹ́ ìmámù ìlú. Èmi ti sọ fún ẹ, tún lọ sọ fún mímbàrí ọjà Ògbómọ̀ṣọ́ kìí ṣe mímbàrí téèyàn lè parọ́gùn. Gbogbo ẹni yòówù tó bá ti parọ́gùn, gbogbo ọjọ́ tó bá lò ń bẹ̀ tí ó bá fi sọ̀kalẹ̀, ẹ̀sìn ní ọba kù. Mo sì fẹ́ rí bá yín ẹ lọ wo fídíò tí Alhaji Alim
Abdulwahab mímọ̀ sí bá ṣe ń gbà tí wọ́n náàbà fún bàbá àṣàfà ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ sọ pé tẹ́ bá ti lè fàbò sí yẹn ìmámù yìí o gbogbo iye jẹ́ tí ọba ló mẹ́ kò ní fi ìdùnnú kò ní fara rẹ̀ lò nígbà pé àdúrà yẹn wá gbà tán ìwọ́n yà yín lẹ́nu ẹ̀ ní tẹ́lẹ̀ ṣe sí i átúmọ̀mọ̀ kìdí yá ni làdúrà táwọn àfọ Ògbómọ̀ṣọ́ bá ṣe lọ́jà gbó mọ́ subhanallah amma yushrikun ẹni tí ìran tó pilẹ̀ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ náà ló pilẹ̀ Central Mosque ọjà gbó ìran tó pilẹ̀ ìmáàmù Jamiu torí àwọn tí a ń kọ̀tàn ìran tó pilẹ̀ ìmáàmù Jamiu l'Ógbómọ̀ṣọ́ iná ló pilẹ̀ kíkírun ní Central Mosque ọjà gbó subhanallah amma yushrikun mi ò ní tí mo fẹ́ gbà mẹ́ o but lórí court case yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lórí móhùnmáwòrán ayélujára bí ajere yìí kéèsì wà ń kọ́ọ̀tù èyí tó last court tó last lórí kéèsì pé Ṣọ̀ún ló ní mọ́sálásí Ṣọ̀ún kọ́ lọ́yà àwọn òwá ni ẹ̀gbọ́n lọ́yà àwọn òwá ni wọ́n dẹ̀ fi kéèsì sí ṣọ́ǹdì 20 kọ́ àbí 27 àbí 20 kí ni wọ́n fi sí ní tó ṣẹlẹ̀ ń bí ò tayọ pé àwọn kóòtù ti wà ní holiday ó di end of January kí wọ́n tó wọlé èyí tó tún kún ní response kábíyèsí pẹ̀lú àwọn arábítà nínú tí mo tún fẹ́ sọ ní ẹ má tanra yín náà kí ló dé tẹ́ ìfẹ́ gbòòtọ́ ọ̀rọ̀ gbogbo èyí èébú tẹ́ ń bú mi kò ràn mí kò sì túrùn kankan lára mi torí gbogbo tẹ́ ń wí kò ṣiṣẹ́ nínú kò yé ṣe pé tí ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé mi nu so mi ìlérí rò ṣe bí n tẹ́ kọ́kọ́ wí ní tẹ́lẹ̀ pé kò níṣẹ́ ẹ ti rí pé mo níṣẹ́ kò nílé ẹ ti rí pé yìí sùn pa ibi ẹ sì rò pé mò ń sùn kọ́ mò ń sùn gbogbo ìyókù tẹ́ ń wí náà ìní fún yín lésì Ọlọ́run tí ń bá mi fún yín lésì náà ní ìjì ọmọ fún yín lésì torí bẹ́ẹ̀ mi máa ń fún yín lésì ó ṣeé ṣe àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹjọ́ méjì wà ń kọ́ọ̀tù ẹjọ́ kan sì ti wà complex nínú complexity rẹ̀ ni màá dẹ̀ sọ yìí ẹjọ́ tó wà complex jù lẹ́jọ́ pé Ṣọ̀ún kọ́ ló fòun jẹ bàbá wa Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti Ṣọ̀ún in council kábíyèsí His Imperial Majesty Ọba Ghandi Àfọlábí Ọláoyè Orúmọ gẹ́gẹ́ kẹta àti gbogbo àwọn olóyè àwọn ni wọ́n kọ́ wà lórí ẹjọ́ yẹn but nígbà tó di 9th of this month ẹjọ́ yẹn padà di tí ẹjọ́ fààyè gbà àwọn ìdílé Ayélára ti join ẹjọ́ Imam in council tó yan Yunus ní ìmáàmù àwọn náà ti join ẹjọ́ special committee on Islamic affairs tí wọ́n ní administrative affairs Central Mosque ọjà gbó àwọn náà ti join ẹjọ́ so àwọn ìkangun márùn-ún ní defend ẹjọ́ yẹn nísìn instead ìkangun ẹyọ méjì pẹ̀lú àfáà Yunus Toliat ẹjọ́ kejì tó wà nílẹ̀ wọ́n ti fáìní lọ́yà àwọn tí wọ́n làwọn ní mọ́sálásí wọ́n ti fáìní rẹ̀ gan ní 35,000 torí gbogbo àwọn exhibit tó lóhun ní
kò pírẹsẹ̀ntì ẹ̀ tán ni pé kì í ṣe Soun ló ní mọ́sálásí. eléyìn náà ẹjọ́ kejì ní igun kan lèyìn náà wà. ẹjọ́ ẹlẹ́ẹ̀kẹta wọ́n sì ti dànù. òun náà lẹ́jọ́ pé kí wọ́n má fi lè jẹ ìmáàmù mọ́, wọ́n ti dànù. àmọ́ yìí ń sọ gbogbo ìwọ tó gbé mi ṣépèsẹ́ àti ìwọ tó ní àníyàn pé kí Ògbómọ̀ṣọ́ dàrú lórí ọ̀rọ̀ yìí, kí nǹkan kílù ó bàjẹ́ lásìkò òrùmọgẹ́gẹ́ kẹta yìí. ọlọ́run wọ́n wọlé ayé àwọn tí wọ́n ti ṣe tẹ̀gbéráàtì ìráàmù níbi tí mo wà yìí àti wọ àtàrà ọmọdọ́mọ rẹ tó bá dáa fún yín láàárọ̀ kò ní dáa fún yín dalẹ́ o, torí pé kílù ó má bàjẹ́ làwa wà fún. tó bá dáa fún yín láàárọ̀ kò ní dáa fún yín dalẹ́. gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, clarification mi fún tàsìkò yìí ó náà lẹ́rí yẹn. ẹ rí i pé mo ti clarify rẹ̀. àǹtí wọ́n dẹ̀ ń sọ pé kò láṣọ lọ́rùn, ẹ̀yin náà ti rí i pé mo láṣọ dáadáa, torí wọ́n ní á post ẹ̀ sórí social media. ní òkè ń tiẹ̀ sábà wo nǹkan báyìí, mi kì í sábà wo péèjì àwọn èèyàn yẹn lọ, torí pé n tí mo rí ń bẹ̀ yín tí ó mọ bàyàn nínú jẹ́ ni pé ṣé Islam náà sì ní àbí ìdàlúrú. ṣùgbọ́n a rí pé ẹ fẹ́ máa dàlúrú ní gbogbo yẹjú yín sẹ́tẹ̀ fẹ́ dàlúrú. nǹkan pẹ́ sọ ọlọ́run wọ́n wọlé ayé àwọn tí wọ́n ti ṣe tẹ̀gbéráàtì ìráàmù níbi tá a wà yìí. bó bá dáa fún yín láàárọ̀ kò ní dáa fún yín lálẹ́ o, àfi tẹ́ ẹ bá yí àníyàn yín padà lókù lórí ilẹ̀ Ògbómọ̀ṣọ́. títí gba mí ìdẹ́gun pàdé mi lórí ẹ̀rọ ayélujára bíi ajere báyìí. mo ń dágbére fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pé wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.